Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí o? Ẹ ṣáà kúkú mọ arákùnrin yìí wípé gbajúgbajà òṣèré tíátà ni. Arákùnrin yìí ó ti ń ṣe tíátà láti ọjọ́ tó ti pẹ́. Àwa wọ̀nyí a gbọ́njú mọ arákùnrin yìí ní fíìmù tíátà ni. Ṣùgbọ́n ó sì nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí báyìí o. Kí ló ń ṣẹlẹ̀ sí Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́? Ǹjẹ́ ẹ ṣì rántí arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí? Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ òun lorúkọ rẹ̀. Ẹ ṣáà kúkú mọ̀ wípé ó tún ní ọmọ kan tí ó ń ṣe kọ́mẹ́dì tí ó ń jẹ́ Yẹmí Ẹlẹ́ṣọ̀ọ́. Òun lorúkọ ọmọdé yìí. Arákùnrin náà òun jẹ́ Yẹmí Ẹlẹ́ṣọ̀ọ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ tí ó ń ṣe kọ́mẹ́dì tó tún ṣe fíìmù Yorùbá náà. Ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ sí bàbá rẹ̀? Arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí. Nǹkan kan ń ṣẹlẹ̀ sí i lónìí. Ìròyìn nípa Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ òun là mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arákùnrin yìí tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ tí ó ń ṣe fíìmù Yorùbá. Ó ti gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti kọ síbẹ̀ wípé ó ní ìdí tí àwọn èèyàn ò fi rí òun ní fíìmù Yorùbá mọ́ ní tíátà tí òun ṣe. Ó ní àwọn ìwọ̀kúwọ̀ tí wọ́n ń wọ̀ ní ìdíṣẹ́ tíátà. Ó ní òun ni ò bá òun lára mu. Ìdí náà ni òun fi fiṣẹ́ tíátà sílẹ̀ lẹ́ẹ̀rín ìgbà kan tí ẹ kò rí òun mọ́. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ ire. Ó dìgbà.